ẹ kásán gbogbo ojú tó ń wò wá nílé ẹ kú ọjọ́ méjì ìjọ́ mẹ́ta o ẹ kú ọjọ́ gbọọrọ bí ọwọ́ aṣọ ètò yín ètò wa Lákòdì Ọba ló gorí atẹ́gùn lónìí akíyín nílé ètò wa yìí Lákòdì Ọba ó jẹ́ ètò kan tí gbogbo èèyàn nífẹ̀ẹ́ sí tàti gbé àwọn ọba ládéládé àwọn àgbààgbà ìjòyè tó gbóyín tó gbóríkì orúkọ tèmi ni olóyè Goldward Adéwálé Olúwakáyọ̀dé ọmọ Oyèkànmí nígbà tí tẹnìkejì mi náà sì ń jẹ́. tó gbogbo ojú tó wò wá káàkiri orílẹ̀-èdè yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní ilẹ̀ Ìjẹ̀ṣà pátá mo kì í kàbọ̀ sórí ètò Lákòdì Ọba torí àwọn àgbà wọn máa ní làǹkàgbà làgbà ṣàkì àgbà tí ò bá lè bá wọn ra ṣàkì kó bá wọn ra làǹkàgbà nítorí pé làǹkàgbà òun náà ní bàbá aṣọ lẹ́ẹ̀kan tí mo kì í kàbọ̀ sí orí ètò Lákòdì Ọba Fọlákẹ́mi Àbẹ̀ní orúkọ tèmi. tó ẹ̀yin èèyàn mi ẹ ṣé káàbọ̀ sórí ètò lẹ́nìí wọ́n ní kábíyèsí ọba wa bàbá wa nílùú Ìjẹ̀bú-Jẹ̀ṣà àwọn ní àlejò wa tòní torí wọ́n ní bàbá alágbàgbà tó tó ní gbàálẹ̀ ni mo ṣe ní kíkú ọmọ pòyìn kí n lè rí mu ṣàfárá kíkú ọjọ́ àjàre kí ọmọ pọ̀ gẹ̀dẹ̀ kí n lè rí mu yan dọ̀gàn lódò kíkú ọmọ pa bàbá wa kí a lè rí bàbá wa pẹ́pẹ́pẹ́ bàbá wa Ẹlẹ́gbòrò ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà àwọn ní àlejò wa lẹ́nìí ẹ gbọ́ kí yín dùn ọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ tó tó ọ̀rọ̀ lẹ́nìí nítorí pé kí ni bàbá wa sọ ìtàn ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà wọ́n sì sọ bí wọ́n ṣe bá Odùduwà tán ẹ̀yin alára ẹ gbádùn wa lónìí ẹ̀yin wọ́n nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ gbádùn ètò tòní à ń bọ̀ ná ìṣúlókè lọ́hùn. ẹ káàbọ̀ mo ní Lákòdì Ọba lètò ètò ní Lákòdì Ọba ètò náà ti dé báyìí ó ti bẹ́ sílẹ̀ ní pẹrẹu kájọ jẹ gbádùn ètò tòní mo sọ lẹ́ẹ̀kan mo lẹ́ẹ̀ gbádùn abóyìnbó ṣe ń gbádùn ọtí wáìnì bàbá ti wọlé báyìí bàbá wa Ẹlẹ́gbòrò ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà wọ́n ti wà lórí àpèrè báyìí bàbá ẹ mà káàbọ̀ sórí ètò lẹ́nìí. ẹ ṣé o ó dúpẹ́ ó kí gbogbo ilé o ẹ kú ilé o. ẹ káàbọ̀ bàbá bá ṣe wo lórí ètò ní òní níkànnì òmìnira Freedom Television Channel 34 UHF a rí wípé kì í ṣe bàbá nìkan ló wá sí orí ètò àwọn lóyè gbogbo wọn pátá ló bá bàbá kọ̀wọ́rì wá sí orí ètò níbi tá a ti rí High Chief Adéjúyìgbé Ìkọ̀tún Aró ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà bákan High Chief Samuel Jẹ́gẹ́dẹ́ tó jẹ́ Ṣàjíkú ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà
bákan náà ni a rí high chief Ọlábísí Owóbọ̀rọ̀dé baálẹ̀ onígi méje bá àwọn náà wà níbí. Chief Ọlásànmí Ọlájùbù Sápáyé ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Bákan náà ni Chief Mrs Ọlánìkẹ́ Fápọ̀ndà tó jẹ́ jèjé dọ́fin ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Gbogbo wọn pátá ló bàbá kọ̀wọ́rìn wá sí orí ètò ní òní. Bàbá lẹ́ẹ̀kan sí kábíyèsí sáà. kábíyèsí o. ẹ ṣé o ṣe dáadáa ni mo bá yín o. bẹ́ẹ̀ ni ẹ kú kalẹ̀ bàbá wa ẹ ṣé ẹ kú dìde lẹ́ẹ̀kan sí. ǹjẹ́ bàbá wa fún àǹfààní àwọn tó bá ń wò yín nínú ilé báyìí a fẹ́ kí fúnra ara yín kẹ́ ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti ìlú tẹ́ ẹ joyè sí kábíyèsí bàbá. èmi ni ọba ẹnjìnìà Moses Olúwafẹ́mi Agúnsóyè elégbùrò ti ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà, ẹni tí orúkọ oyè rẹ̀ ń jẹ́ Àbíkẹ́yìn Ẹkùn Agúnsóyè kejì ti ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. ó dáa bàbá a kì í kàbọ̀ wá sí orí ètò àpèjẹ ọba ní fẹ́ bèrè báyìí ó tó ọdún mélòó gan tẹ́tí dórí àpèrè bàbá ńlá yìí. tí ju ọdún kan àbọ̀ November 7, 1917 lọ sí orí àpèrè àwọn bàbá ńlá mi. ó dáa. bàbá ẹ kú òun látàárọ̀ àdé apẹ́ lórí ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́ ẹ̀sìn ọba àjòkó pẹ́pẹ́pẹ́ kábíyèsí ẹ káàbọ̀. bàbá o mo fẹ́ béèrè kinní kan gbogbo èèyàn ló ń sọ pé Ìjẹ̀bú-Jẹ̀ṣà Ìjẹ̀bú-Jẹ̀ṣà kí ni orúkọ ìlú yìí gangan kí ló ṣe jẹ́ Ìjẹ̀bú-Jẹ̀ṣà ìbéèrè mi àkọ́kọ́ rèé. èkejì wọ́n máa ní elégbòrò elégbòrò kí ni ìtumọ̀ elégbòrò bàbá ẹ̀nà ń bẹ̀ jẹ́ àgbọ̀. ẹ ṣé gan ni orúkọ tí a ń jẹ́ tó jẹ́ Ìjẹ̀bú-Jẹ̀ṣà orúkọ tí a mú wá láti ìlú Ifẹ̀ tí máa fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ yẹn. Ìjẹ̀bú tó wà ní orúkọ wa ó wá láti ìtàn omi òbòkun tí àwọn baba ńlá wa lọ bù nígbà tí ará Odùduwà kò yá ní Ilé Ifẹ̀ tí wọ́n ní àwọn ọmọ wọn ló máa lọ bu omi wá. Ajíbógun àti Agígírì àwọn méjì tó múra láti lọ bu omi yẹn nìyẹn. Ajíbógun ló tẹ Iléṣàdó. Ajíbógun bẹ́ẹ̀ ni. tí Agígírì tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó wá sí ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. tó ń gbà tí wọ́n dé wọ́n wá pe ìlú yẹn ní Àjọbù Ìjẹ̀ṣà àjọlọ bu omi òkun ó fi di Àjọbù Ìjẹ̀ṣà. ṣùgbọ́n gbà tó dé pé oríṣiríṣi bí èdè ṣe ń wáyé tí nǹkan ń yí òun ló fi wá di Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Ìjẹ̀ṣà gan tó wà ní orúkọ wa gẹ́gẹ́ bí àwọn ìtàn oríṣiríṣi ló wà ṣùgbọ́n a rí mọ̀ pé Ìjẹ̀ṣà ni èdè tí a ń sọ tó wọ́n ṣe pè wá ní Ìjẹ̀ṣà. ṣùgbọ́n àwọn ìtàn kan sọ fún wa pé nígbà tí àwọn òrìṣà ń bọ̀ láti ọ̀run tó ń wá sí ilẹ̀ ayé àjọ rìn òrìṣà àjọrìn òrìṣà òun ni wọ́n sọ di Ìjẹ̀ṣà. àjọrìn àwọn òrìṣà. àwọn òrìṣà wọ́n dé sí ilẹ̀ Ìjẹ̀ṣà òun ni wọ́n tàn tó fi wá di Ìjẹ̀ṣà. èdè tí wọ́n dẹ̀ mú wá láti ọ̀run tó ń sọ ńgbà yẹn òun ni Ìjẹ̀ṣà tó fi wá jẹ́ pé Ìjẹ̀ṣà wá di gbogbo èdè tí à ń sọ lẹ́nu. kábíyèsí. ẹ ṣeun bàbá àwọn kan máa ń sọ wọn máa fi pàṣàmọ̀ wípé wọ́n ní Ìjẹ̀bú ò dáa Ìjẹ̀ṣà rèé kò súwọ̀ àwa ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà. bàbá àjọṣepọ̀ wo gan ló wà láàrin Ìjẹ̀bú àti Ìjẹ̀ṣà. sọ́ọ̀rì bá sọ òyìnbó díẹ̀ láàrin yẹn. ó dáa. nínú science wọ́n fi yé wa wípé negative times negative is positive. bẹ́ẹ̀ ni bàbá. so Ìjẹ̀bú àti Ìjẹ̀ṣà nígbà tí wọ́n wá parapọ̀ wọ́n wá di ọ̀kan gbòógì tó mú
àjọṣe omiṣẹ́ sọ pé ṣe pé àjọṣe kan pàtàkì wà láàrin Ìjẹ̀bú t'Ògùn state àti Ìjẹ̀ṣà ti bí omiṣẹ́ sọ fún mi pé àjọbù ni wọ́n translate tó di Ìjẹ̀bú wa ń bí tó wá jẹ́ pé àjọ òrìṣà àjọbù àti àjọ òrìṣà ló di Ìjẹ̀bú Ìjẹ̀ṣà so wọ́n relationship tó wà nígbà tí wọ́n lọ bu omi òkun láti jọ́ sẹ́yìn pé nígbà kúrò nífẹ̀ẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè rìn títí wọ́n gba gbogbo oríṣiríṣi agejù wọ́n gba ìlú tó ń jẹ́ Ìjẹ̀bú náà kọjá wọ́n tún sọ fún wa pé bẹ́ẹ̀ àgbà tí wọ́n wá ń bọ̀ ó ní àwọn Ìjẹ̀bú tó ń kó lẹ́rú tó tẹ̀lé wọn dé ilẹ̀ Ìjẹ̀ṣà tí gbogbo ẹ bá fi papọ̀ tó tún di Ìjẹ̀bú Ìjẹ̀ṣà torí tẹ́ ẹ bá rìn díẹ̀ ibì kan tó wà ní ìlú wa ní Ògùn state tí a ń pè ní Ìjẹ̀ṣà Ìjẹ̀bú kábíyèsí Olódùmarè. Ìjẹ̀ṣà Ìjẹ̀bú àwọn ń jẹ́ Ìjẹ̀bú Ìjẹ̀ṣà àwọn ibì kan wà tí wọ́n tún pè ní Ìjẹ̀ṣà Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. nípínlẹ̀ Ògùn so a ṣẹ̀ṣẹ̀ ń ṣe research ká fi mọ àjọṣe tó wà láàrin ó wà ní àwọn ìgbésẹ̀ tí mo fẹ́ gbé lẹ́nu ìgbà tí mo dúró yìí ká lè mọ̀ pé ìkan tó wà láàrin Ìjẹ̀bú Ìjẹ̀ṣà àti Ìjẹ̀ṣà Ìjẹ̀bú. bàbá ẹ ṣeun ẹ kú ohun látàárọ̀ ẹ lágbára Èdùmàrè ẹ pẹ́ lórókò ìgbà ọdún kan ni yóò jẹ́ iwájú yín bàbá ẹ ní o tí ì fẹ́ ká kúrò níbi ọ̀rọ̀ orúkì yín àti orúkọ yín Ègbòrò kí ni ó ń pèlè Ègbòrò gan-an. ẹ ṣe nígbà tí a gé. ẹ pẹ́ lórókò ìgbà ọdún kan ni yóò jẹ́ iwájú yín bàbá ẹ ní o tí ì fẹ́ ká kúrò níbi ọ̀rọ̀ orúkì yín àti orúkọ yín Ègbòrò kí ni ó ń pèlè Ègbòrò gan-an. ẹ ṣe nígbà tí a gígìrì tó kúrò ní Iléṣà àbúrò ló tẹ Iléṣà dó nígbà tí wọ́n kúrò ní Ilẹ̀ Ifẹ̀ wọ́n fún wọn ní ẹrú 50 ìgbà tí àbúrò tó dúró ní Iléṣà ó mú 30 Ògún ó tẹ̀lé Ẹ̀gbọ́n tó jẹ́ Agígìrì wá sí ìlú tá à ń pè ní ìlú Ìjẹ̀bú. kábíyèsí. nígbà tó ń bọ̀ bó ṣe mẹ́rin pé láyé àtijọ́ tó máa ń bọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ tìfátìfá tóògùn tagbára wọn fi ń rìn wọ́n ṣe ń rìn bọ̀ yẹn nígbà tí wọ́n wá débì kan wọ́n rí igi ràpàtà kan igi ìrókò tíwé ẹ̀ ṣe lẹ́lẹ́lẹ́lẹ́ tó gbòòrò òdífá wọn á sọ fún ẹ pé ibi gan ni kẹdúró sí torí pé ewé igi yẹn gbòòrò wọn á sọ pé ẹ jẹ́ ká dúró sí abẹ́ igi tó gbòòrò ìdí nìyẹn tá a fi ń pe Ìjẹ̀bú ní Ègbòrò wọ́n tẹ̀dó sí abẹ́ igi tó gbòòrò ìyẹn igi ìrókò olóbi jẹ́ pé ká tó sọ̀rọ̀ méjì ní ìlú Ìjẹ̀bú Ìjẹ̀ṣà lé ní oríkì wa ẹ mọ̀ pé ìrókò gan mọ́ fi ń kì wá. bẹ́ẹ̀ ni. ó dá bàbá torí ọmọ ní Ìjẹ̀bú Ègbòrò ọmọ àríre fàṣẹbànú àwúre fàṣẹbànú ó dá bàbá àwọn ọdún oríṣiríṣi la máa ń ṣe ní ilẹ̀ Ìjẹ̀ṣà pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá irú ọdún wo gan lẹ́yìn yàn láàyò ní ìlú yìí tẹ́ mọ́ ṣe. ọdún tá a máa ń ṣe àwa àti Iléṣà náà la jọ ń ṣe. ẹ̀ṣẹ̀ àwò bàbá. Abọ́lẹ̀gún. Abọ́lẹ̀gún. ọdún tó fi máa ń bọ Ògún ṣùgbọ́n tọ́jọ́ mẹ́ta tí a ti ṣe gbẹ̀yìn ní ìlú Ìjẹ̀bú Ìjẹ̀ṣà ìtàn fi wá láti jọ pé kí Iléṣà tó lè bọ Ògún akọ́kọ́ wá sí Ìjẹ̀bú Ìjẹ̀ṣà àwọn àjọ kúrò láti ìlú Ìjẹ̀bú Ìjẹ̀ṣà lọ sí Iléṣà ìgbà tí wọ́n bá bọ Ògún tán bẹ̀ ni ọba àti ẹ̀ máa padà sí ìlú Ìjẹ̀bú Ìjẹ̀ṣà tó àwa náà ní ọdún Abọ́lẹ̀gún ṣùgbọ́n ọdún yẹn bóyá torí ọ̀làjú àbí torí àwọn nǹkan tó jẹyọ lẹ́nu ọdún díẹ̀ sẹ́yìn àwa Ìjẹ̀bú Ìjẹ̀ṣà kára másìkì mọ́ ọdún yẹn ṣùgbọ́n lágbára Ọlọ́run lọ́dún yìí mo ti sọ fún àwọn ìjòyè mi pé a máa ṣe ọdún yìí torí àwọn orò kan wà tó yẹ kéèyàn ṣe téèyàn ò bá ṣe ó máa ń ní ipa lára ìlú so a fẹ́ ṣe Abọ́lẹ̀gún ọdún kan náà tó ń pè ní ọdún Àgàdá
ọdún àgàdá. àgàdá. wọ́n máa gbé àwọn ìlú yẹn jáde ó ní oríṣiríṣi tó jẹ́ pé kó tó di pé iṣu wọ inú ọjà tí iṣu bá ti jáde iṣu tuntun wọn kì í kó wọnú ọjà ó níbi tí wọ́n ti gbọ́dọ̀ ta ní ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà fún bí oṣù bíi 2 sí 3 kí iṣu yẹn tó lọ sọ́jà àti kí ọba gan tó jẹṣu ni ọ bí ọba ti máa jẹṣu níkọ̀rọ̀ o ṣùgbọ́n kó tó di pé ó jẹṣu ní gbangba wọ́n á gbé àgàdá yẹn jáde wọ́n á jó yí káàkiri gbogbo ìlú wọ́n á sọ fún ipa ń ṣọdún àgàdá pé ó máa dùn rẹpẹtẹ à lọ sílé ọba lórìṣà wọ́n mú sùn jáde àwọn ibì kan náà tá ń pè ní ìjíkú olóyè ibẹ̀ ló jókòó yẹn ṣàjíkú àwọn náà gbọ́dọ̀ kóṣù wá láti ìjíkú yẹn wá sí ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà so àwa ṣe ọdún yẹn rẹpẹtẹ ìlú àgàdá yẹn dẹ́ pé oríṣiríṣi ó ní pápá ó lóríṣiríṣi nǹkan tó máa kó jáde tó máa ṣe gan tó jẹ́ pé ó máa ń dùn so ọdún tó jẹ́ pé gbogbo ìlú náà ló ní ìgbà tí kábíyèsí wá ṣe yẹn wọ́n ṣe máa kóṣù wá sọ́jà ìṣúṣẹ́ ìdí títà nínú ọjà ní ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. yóò tó ṣèwádìí jíjẹ. ṣèwádìí àwọn ti máa jẹ́ náà wọ́n láyé àtijọ́ wọ́n ti máa jẹ́ díẹ̀díẹ̀ mọ́ ìgbà yẹn ìṣúṣẹ́ máa wọnú ọjà táwọn ìyá lọ́jà ṣe lè kóṣù wá pé wọ́n fẹ́ tà nínú ọjà àdúpẹ́ kábíyèsí àdúpẹ́ kú ohun látàárọ̀ ẹ ṣeun bàbá gbogbo wa la mọ̀ wípé nílẹ̀ Yorùbá ọmọ odù tó dá ìwà níwá ọmọ Odùduwà ẹ̀ẹ́dẹ̀ mẹ́nubà fẹ́rẹ́ lẹ́ẹ̀kan ẹni tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n wá láti ilẹ̀ Ifẹ̀ lọ́hùn-ún lọ́dọ̀ bàbá wọn Odùduwà àbí bẹ́ẹ̀ kọ́ afẹ́kẹ́ ṣàlàyé fún wa kí ni báwo ni ìtàn ṣe gbé yín wá láti ilẹ̀ Ifẹ̀ a gbọ́ pé agbọ̀wọ́ Ajíbógun ló tẹ ilẹ̀ Ìjẹ̀ṣà dó àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ẹ́dẹ̀ ní tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n ǹjẹ́ ẹ lè dárúkọ ẹni tó jẹ́ gbọ́n yìí àti wípé báwo lẹ ṣe jẹ́ ọmọ Odùduwà gangan. ìtàn ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà fi yé wa wípé nígbà tí màmá Ajíbógun Agígìrì ni wọ́n kọ́kọ́ bí wọ́n tọ́jú Agígìrì lọ ni wọ́n bí Ajíbógun ṣùgbọ́n kò tó oṣù 3 ni màmá Ajíbógun ṣaláìsí láyé àtijọ́ so màmá tó bí Agígìrì ló wá gbé Ajíbógun òun ló fún ní ọyàn tó ń tọ́jú àwọn méjèèjì dàgbà. kábíyèsí Olódùmarè. nígbà tí tán wá fi yé wa wípé ara bàbá wọn Odùduwà ò yá wọ́n ní wọ́n fẹ́ lọ bu omi òkun gbogbo àwọn àgbààgbà ń sọ pé àwọn ò lè lọ o àti dàgbà abẹ́ ṣe Ajíbógun ṣe takété ní ẹ pé òun á lọ bu omi òkun bọ̀ torí ìfẹ́ tó wà láàrin òun àti Agígìrì Agígìrì tó jẹ́ ẹ̀gbọ́n náà sọ pé òun ò lè fi àbúrò òun nílẹ̀ tó jẹ́ pé màmá kan náà torí màmá Agígìrì lòun mọ̀ gẹ́gẹ́ bí ìyá àti ẹ̀ wọ́n ṣe jọlọ bu omi òkun nìyẹn ìgbà tí wọ́n fi máa padà dé ṣáà ayé àtijọ́ àwọn àmọ̀ bóyá ọdún 5 bóyá ọdún 6 ni wọ́n fi lọ wọ́n tó mọ ibi tó omi òkun wà àti wọ́n máa bu omi òkun dé gbogbo àwọn àgbààgbà àwọn onísàbẹ̀ Ọ̀ràngúnìlá gbogbo àwọn ọmọ Odùduwà àgbà yẹn Ọ̀rànmíyàn gbogbo wọn ti lọ so bàbá wọn nígbà tí wọ́n á tọ́jú ẹ̀ babaláwo tọ́jú wọn tán wọ́n á sọ fún wọn pé ẹ̀yin náà ti di akíkanjú o ẹ lè dúró ní Ifẹ̀ mọ́ o kò fún wọn ní adé wá fún wọn náà ní idà tẹ̀rí lọ́wọ́ wọ́n yà sọ́wọ́ Ògèdèngbé yẹn ẹ̀yin náà ẹ máa lọ bí tẹ́ bá máa tẹ̀dó wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn yẹn nìyẹn títí wọ́n fi dé Ìbòkun ọ̀mì Ìbòkun tó ń ṣàníní títí tó fi jẹ́ pé onífà wọn á sọ pé Iléṣà ni wọ́n máa tẹ̀dé pọ́n tẹ̀dó sí bí Ajíbógun ọwọ́ Ìbòkun Ajíbógun bó ṣe dúró ní ìlú Iléṣà nìyẹn wọ́n á sọ fún ẹ̀gbọ́n ẹ̀ pé ọba nìwọ náà ò ní síwájú bí Agígìrì ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ti ẹ̀yìn ṣùgbọ́n ìgbà tí wọ́n kúrò ní Ilé Ifẹ̀ wọ́n fún wọn ní ẹrú tí mo pè ní 50 lẹ́ẹ̀kan ìgbà tí wọ́n adé Iléṣà tí ọwọ́ Ajíbógun tẹ̀dó sí Iléṣà
gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n oníkàbúrò kò mú ẹrú 30 ogun wa tẹ̀lé Agígìrì lọ sí ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Ìfẹ́ tó wà láàrin wọn àti wọ́n ṣe ń ṣe ló jẹ́ pé àwọn òwe kọ̀ọ̀kan wà nílẹ̀ Ìjẹ̀ṣà tó jẹ́ ìjìnlẹ̀ òwe. bíi báwo bàbá. wọ́n máa ń sọ pé ọwọ́ àdá nípa kí Ìjẹ̀bú-Jẹ̀ṣà mọ́. ẹ ṣe bàbá. ọwọ́ àdá nípa kábíyèsí Ìjẹ̀bú-Jẹ̀ṣà mọ́mọ́. torí látijọ́ kí ọwá tó lè ṣe ohunkóhun bí ọ̀rọ̀ ìjà o bọ́rọ̀ ẹni ọ̀rọ̀ tó má ṣàfẹ́ ṣe akọni kan lọ bá òun béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n òun kó tó di pé òun tèkì àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan. Ìjẹ̀ṣà náà ló tún máa ń sọ pé báwo ni ogun ṣe ara mọ́gbọ̀n lára that is 20 ogun ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà 30 ti Iléṣà tó ìfẹ́ àárín wọn ó le agbára Ọlọ́run ìfẹ́ wa túbọ̀ máa le sí. àṣẹ Èdùmàrè. tó ẹ̀yin alára wa òun lẹ ti gbọ́ yìí mo sọ lẹ́ẹ̀kan mo sọ fún yín ó lẹ gbádùn ètò wa a ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni bàbá wa Elégbòro ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà lẹ ti ń gbọ́rọ̀ lẹ́nu wọn látàárọ̀ ẹ láǹfààní láti pè nínú ilé ẹ pè sórí ètò yìí gbogbo ohun tó bá rú yín lójú tàbí ntẹ́ bá fẹ́ mọ̀ nípa ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà gbogbo rẹ̀ lẹ́ láǹfààní láti béèrè lọ́wọ́ kábíyèsí onílò ní jẹ́ ẹni abẹ́lọ́wẹ̀. bẹ́ẹ̀ ni àti wípé èèyàn wa nígbà tí à ń retí ìpè láti ọ̀dọ̀ yín afẹ́kẹ́ béèrè ohunkóhun tẹ́ fẹ́ mọ̀ nípa ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé kan ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ilẹ̀ Ìjẹ̀ṣà àǹfààní rèé fún yín láti pe bàbá wa sí ojú òpó tó wà lójú móhùnmáwòrán yín nílé láti béèrè èyíkéyìí tó bá rú yín lójú lọ́wọ́ bàbá wa ọba ẹnjìnìà Moses Olúwafẹ́mi Àgùnsóyè Elégbòro ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà bàbá nígbà tá à ń retí ìpè látọ̀dọ̀ àwọn èèyàn wa nílé ó tó irú iṣẹ́ wo gan lẹ yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ ní òwúrọ̀ kùtù ayé yín. gẹ́gẹ́ bí mo ṣe sọ onímọ̀ ẹ̀rọ ni mí nígbà tí mo parí ní ilé ìwé tá ń pè ní Federal Polytechnic ní Ìdá mo lọ sin ìjọba ní ìlú tó ń pè ní Bauchi ní 1981-82 ibẹ̀ ni ìjọba ti wá ṣe nǹkan tó ń pè ní interview fún wa bàtà ṣe interview láyé ìgbà yẹn bíi ká ṣiṣẹ́ ní NEPA ṣiṣẹ́ ní NNPC ṣiṣẹ́ ní àwọn ibi jàǹkànjàǹkàn. kábíyèsí. ṣùgbọ́n ìgbà tá a máa rí tí ìwé máa jáde máa rí mi pé wọ́n ní Federal Ministry of Industry Industrial Inspectorate Department ní kó tó ń jẹ́ yìí kọ́rúkọ lè kókó kó bí yé rà sínú mọ́ ọkọ̀ sínú ìwé pé so mo ṣe bára mi ní Federal Ministry of Industry, Trade and Investment ní Industrial Inspectorate Department ibi tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn iṣẹ́ wa ń bẹ̀ náà iṣẹ́ engineer ni because a máa ń lọ wo àwọn ilé iṣẹ́ ìjọba a máa ń pọ̀ nǹkan tó ń pè ní valuation report fún ìjọba so lẹ́yìn bàtà àdẹ̀ join ilé iṣẹ́ ìjọba wọ́n rán wa lọ sí ìlú tó ń pè ní Paris àti Hamburg ní Germany wọ́n lọ kọ́ wa bọ́n ṣe máa ń inspect àwọn assets ìmọ̀ bínú kóyìnbó ni mo sọ. bó ṣe ṣàyẹ̀wò àwọn dúkìá dúkìá àbí plant and machinery building miscellaneous assets so wọ́n train wa so nǹkan tá a ṣe nìyẹn tá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ ní Èkó 1982 pàtó di 1993 wọ́n gbé wa kúrò ní Èkó ó di ìlú Benin mo lò ọdún 7 àbọ̀ ní Benin pàtó di ya 2000 ìwé gbé wa bá ó tún di ìlú tó ń pè ní Jos a wà nílùú Jos fọdún 10 àbọ̀
kó tó di pé iṣẹ́ tún gbé wa padà sí Ìbàdàn. Gbogbo ìgbà yẹn àti dé nǹkan tó ń pè ní zonal coordinator tó jẹ́ bíi píìkì career, it's like a director. Zonal coordinator là ń pè, tá a máa wà ní bíi state bíi mẹ́jọ, ó lè wà London wa tó yẹ pé a máa ṣiṣẹ́ káàkiri. So mo ti rin gbogbo ilẹ̀ Nàìjíríà kábíyèsí kó tó wá di kẹtọ́ wá jọba January 24, 2017 tí mo pé ọmọ 50 ọdún. Ọdún tí mo pé 50 ọdún náà ni mo tún pé 35 35 years téèyàn gbọ́dọ̀ retire and service. iṣẹ́ ọba méjèèjì ló bá ṣe gẹ́gẹ́. Bàbá o ẹ jẹ́ wò báyìí kábíyèsí nínú ìtàn Ìjẹ̀bú-Jẹ̀ṣà ọba mélòó ni ẹ ti jẹ kó tó kàn yín bàbá ǹjẹ́ ẹ tiẹ̀ lè kà wọ́n kẹ́sì dárúkọ wọn fún wa. Ó gùn díẹ̀ torí nínú ìwé ìtàn èmi ló máa jẹ́ ìkẹtàlélọ́gbọ̀n 33rd gẹ́gẹ́ bí ṣùgbọ́n àwọn tá a lè sọ ní tá a bá mu láti bí 1897 ẹ ṣàwò 1893 to 1897 ni Agúnsóyè first jẹ ìyẹn bàbá mi. Ọ̀gbárùkù sọ̀rọ̀ ló kọ́ jẹ between bóyá 1888 and 1893. So from 1897 to 1910, 1888 and 1893. So from 1897 to 1910, Atobatele. Between 1910 and mi ò rántí yá yẹn. Bẹ́ẹ̀ni kábíyèsí. Arójòjòyè first. Lẹ́yìn Arójòjòyè first, rò pé Ọ̀gbárùkù second. Amọ́lẹ́sẹ̀ sórí Amọ́lẹ́sẹ̀ bí àlárì. Amọ́lẹ́sẹ̀ second náà jẹ́ ẹ̀yìn ìgbà yẹn ni Arójòjòyè second tún jẹ́ yìí. Lẹ́yìn Arójòjòyè second Ajigitere Ajífolókun ṣàyà second àwọn náà jẹ́ yìí. That is 1974 to 1994, 20 years or 21 years. Ó tó di pé bàbá wa ó gbéṣẹ́ kí mi tó dé rẹ̀. Kábíyèsí ẹ kú ohùn látàárọ̀ ẹ ṣe ẹ pẹ̀ lórúkọ bàbá ẹ yára lé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá yìí ìtàn lẹ ti gbọ́ yìí ìṣẹ̀dálẹ̀ lẹ ti gbọ́ yìí ẹ wá ń bọ̀ ẹ já lọ sókè lọ́hùn à ń padà bọ̀ kẹ́ ẹ lè gbọ́ wá síwájú sí à ń bọ̀ náà. Yemi tambode o visindesi o visindesi o nínú rẹ̀ la Yemi tambode o. Wọ́n ṣe bí n kò lẹ́nìyàn wọ́n ṣe bí n kò lẹ́nìyàn mo wẹ̀yìn fìrí mọ́ra lẹ́jọ́ rẹpẹtẹ. Wọ́n ṣe bí n kò lẹ́nìyàn wọ́n ṣe bí n kò lẹ́nìyàn mo wẹ̀yìn fìrí mọ́ra lẹ́jọ́ rẹpẹtẹ. Wọ́n ṣe bí n kò lẹ́nìyàn wọ́n ṣe bí n kò lẹ́nìyàn mo wẹ̀yìn fìrí mọ́ra lẹ́jọ́ rẹpẹtẹ. Ọmọ bàlá ń ṣe àlàrà. 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 Bàbá yóò bí wa òun wá kí wa o. Ìyá yóò bí wa òun wá kí wa o. Ọmọ bàlá ń ṣe àlàrà. Ọmọ bà ní ṣe àlàrà. Ọmọ bàlá ń ṣe àlàrà. Ọmọ bà ní ṣe àǹṣàkà. Ọmọ bàlá ń ṣe àlàrà. Bàbá
lákòdì ọba ní ètò ní lákòdì ọba. Nígbà tá a ti ń gbọ́ nígbà díẹ̀ lórí ètò tá a ti ń gbọ́ láti ẹnu bàbá wa ọba ẹnjìnìà Moses Olúwafẹ́mi Agúnsóyè, bàbá ti ṣàlàyé fún wa, wọ́n ti nà ń bẹ́ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Wọ́n ní àwọn pé ọmọ 60 ọdún nígbà tí àwọn gorí apèrè baba ńlá wọn, tó sì fi hàn dájú pé àwọn tún lo ọdún 35 kó tó di pé àwọn kúrò ní ẹnu iṣẹ́ ọba. Bàbá ti sọ ọlọ́kan òjọ̀kan, wọ́n ti sọ fìtọ́ alétí nípa bí ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà bó ti ṣe ṣẹ̀ wá, ohun tí ta ní ṣe pẹ̀lú Oòduà. Bàbá ti ṣàlàyé fún wa lóríṣiríṣi. Àwọn arètí èèyàn wa nílé tó bá ní ìbéèrè kan tẹ́tí ní tó ń tawọ́tasẹ̀ ní kò yín láti béèrè lọ́wọ́ bàbá wa kábíyèsí, ayé àfọyín kẹ́pẹ́ wọlé sórí ètò. Hello. Màkà sọ ẹkú ètò. Ẹ ṣeun, orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. Ṣẹ́gun lórúkọ láti Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Ìbéèrè yín. Mo fẹ́ kí kábíyèsí wa ni inú mi kàn ń dùn láti ti máa rí bàbá yìí lójoojúmọ́ ni. Ẹ ṣeun. Mi ò tí ì ní ìtàn ìpẹ́sìn ṣùgbọ́n mo fẹ́ sọ wípé Ọlọ́run kẹwàá ń Ìjẹ̀bú-Jẹ̀ṣà paná ọba tó wà enlightened tó dẹ̀ ní ọ̀rà bíi bàbá. Ọlọ́run ní pa yín bàbá. Àtún gbádùn yín pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ ṣé gan ni o. Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ṣẹ́gun láti ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. tó bàbá nígbà tí ètò ń sún síwájú, bàbá o a fẹ́ béèrè gbogbo nǹkan ló máa ń léèwọ̀, ṣé Ìjẹ̀bú-Jẹ̀ṣà léèwọ̀ àbí wọn léèwọ̀ ní tiwọn bàbá? nǹkan tí Ìjẹ̀bú-Jẹ̀ṣà fi yàtọ̀ nìyẹn, a léèwọ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní gbogbo alẹ̀ Ìjẹ̀ṣà. bàbá hello. Ẹ kúrò lè pa. Ẹ kúrò lẹ́, orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. Èmi ni wòlíì Dàda láti ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Ìbéèrè yín. Mo kàn ní kí n kí kábíyèsí wa ni. Ẹ ṣeun. bàbá kí yín, ẹ Àti ṣeun, apẹ́ lórí wọn. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Kẹrì apẹ́ lọ́wọ́ wọn. àṣẹ Ọba dẹ̀ jẹ́ ọ̀rọ̀ pẹ́. Àṣẹ. Pẹ̀lú àṣẹ ti Ọlọ́run ẹ̀mí wọn á gùn. Àṣẹ. ẹ ṣé, Olúwa wa. ẹ ṣeun. Ẹ ṣeun o, wòlíì Dàda láti ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà. gẹ́gẹ́ bí ìbéèrè yín, bẹ́ẹ̀ni kábíyèsí. Ìjẹ̀bú-Jẹ̀ṣà ní ìwọ̀. kí ló dé tí Ìjẹ̀bú-Jẹ̀ṣà fi ní ìwọ̀? Ẹ ṣe báyìí wò. péde òun lé ìlú àní bàbá eégún. Hello. Ẹ kúrò lẹ́, bá gbóhùn sókè. ó ti já, bàbá ẹ máa sọ̀rọ̀ lọ kábíyèsí. ìlú wa nìkan àní nǹkan tí a ń pè ní orò eégún. ìlú tí ò bá dẹ̀ ti ní eégún báyìí pé kò sí àwọn nǹkan bí èèwọ̀. ṣùgbọ́n èèyàn ò ní ká má sọ pé má rìn bẹ́ẹ̀ yẹn o, má jáde láago bí eléyìí, ọ̀pọ̀ sí nǹkan tó jẹ. ní sùúrù kábíyèsí. hello. Hello. ẹ Ẹ káàsán. kúrò lẹ́ o. Ẹ kúrò lẹ́ o. Orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. Bámidélé ló sọ̀rọ̀ láti Iléṣà. Ọ̀gbẹ́ni Bámidélé, ìbéèrè yín fún kábíyèsí wa. ní ṣókí. Aláìsí kábíyèsí o. Ẹ ṣé. Bàbá yáyí o. Ẹ Ẹ apẹ́ fà o. ẹ ṣeun ọ̀gbẹ́ni Bámidélé láti ìlú Iléṣà. Bàbá a jẹ́ pé kábíyèsí ẹ ń sọ lọ ẹ ní pé kò sí orò egúngún ní gbogbo Ìjẹ̀bú a kì í gbọ́ eégún. so ìgbà tí ò bá dẹ̀ ti sí eégún kò sí èèwọ̀ tó tó kò sí bẹ́ẹ̀. èèwọ̀, kò sí má jẹ má mu. omi àgbójà tí Ọlọ́run ti fi fún wa omi ìyè ni, tó wà ní èèwọ̀ kankan. ní Àbújá. bàbá Ìjẹ̀bú-Jẹ̀ṣà. ẹ kú òun, ẹ ṣé bàbá. ẹ gbọ́ àwọn máa ń dáṣà kan ní àkòdì ọba náà ni wọ́n á ní pelúpelú. ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa bàbá kí ni ìtumọ̀ pelúpelú gan? ṣé èdè Ìjẹ̀ṣà nìyẹn ṣáàbí? láàrin àwọn lọ́balọ́ba lágbàlá ọba náà ti ń sọ wọ́n ní pelúpelú, wọ́n láwọn ọba ń lọ sí pelúpelú. kí lẹ mọ̀ nípa kábíyèsí? ó dà bóyá máa sọ yẹn di ọjọ́ mi. ẹ pé mo ní àwáṣẹ ìdórí àpèrè ni kábíyèsí. tí ọdún kan àbọ̀ tó bóyá àti ìbáwọn ọba rìn dé ẹ sì pẹ́ lóróyè. ìgbà tí máa pèdè yẹn. Kẹ́mi yóò fún bàbá. ẹ pẹ́ lóróyè bàbá. ẹ̀ṣẹ̀ ọba jẹ́ kó ẹ pẹ́pẹ́pẹ́ ọ̀sán paru ẹ fẹ́ rí kìjọba kábíyèsí. Àṣẹ ó dáa káwá ṣe báyìí ní ṣókí torí àkókò wa. Bẹ́ẹ̀. Bàbá ẹ bá gba àwọn ojú tó wò wá, ẹ bá gbọ̀ngàn pátá ní àmọ̀ràn ní ṣókí. ó gbà wá lámọ̀ràn pé àkọ́kọ́ tí máa kọ́kọ́ sọ
àmọ̀ràn àwọn ọ̀dọ́ wa ni mo fẹ́ gbà ní àmọ̀ràn torí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní agbègbè wa lérí ọ̀rọ̀ iná a máa bẹ àwọn ọ̀dọ́ wa kàn jọ̀wọ́ torí Ọlọ́run tí a bá fẹ́ fi ẹ̀hónú hàn ká jẹ́ kó mọ ní ìwọ̀nba gbogbo nǹkan tá a bá ń sọ tó máa ṣe ní àṣejù àkóbá àdábá ló máa ń dálẹ̀ wàhálà ló ń dálẹ̀ torí ìbẹ̀rẹ̀ ogun la mọ̀ à ń mọ ìgbẹ̀yìn ẹ̀ so mo bẹ àwọn ọ̀dọ́ wa náà lákọ̀ọ́kọ́ kan jọ̀wọ́ tá a bá fẹ́ fi ẹ̀hónú hàn kó mọ̀ níwọ̀nba àwọn náà máa tún bẹ̀ lọ́wọ́ ẹ̀ kejì wọ́n ná ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùn bẹ́ẹ̀ ṣẹ́ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ọ̀dọ́ wa ẹ bá wá iṣẹ́ ọwọ́ ṣe à ń bẹ̀ yín ni ọ̀rọ̀ àgbẹ̀ ti fẹ́ dolówó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ẹ jẹ́ ká padà sí oko torí ọ̀rọ̀ epo ó ti ń dé àkókò tó jẹ́ pé epo máa di nǹkan tó máa dàbí omi tá a kàn máa wò lójú o àwọn òyìnbó ti ń ṣe oríṣiríṣi mọ́tò tó máa jáde lẹ́nu ọjọ́ tó ń bọ̀ yìí electric mọ́tò ni wọ́n pè tí ò ní lo petrol mọ́ o tó ń tẹ́ bá fẹ́ ká jẹun ní ilẹ̀ Ìjẹ̀ṣà iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa àwa ló ní kòkó ẹ jẹ́ káwọn ọmọ wa padà sóko káwa ṣẹṣe ká kúrò nídìí ọ̀kadà. ẹ ṣé bàbá ẹ ṣé ní ṣókí báyìí bàbá torí ọjọ́ ń lọ rebi àná òórùn rebi àti wọ̀ bàbá a fẹ́ kẹ́ ẹ ṣàdúrà fún gbogbo ọmọ Odùduwà kẹ́ ẹ ṣàdúrà fún orílẹ̀-èdè yìí kẹ́ ẹ ṣàdúrà fún gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà lápapọ̀ pàápàá jùlọ iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n ti ń wò wáyìí bàbá wọn ní ẹnu àgbà lóbi ti ń gbó kábíyèsí. ẹ ṣé gan ni o àkọ́kọ́ náà àdúrà wa ti gbà a máa fà yín lé Ọlọ́run Elédùmarè lọ́wọ́ àti àwọn alálẹ̀ tó tẹ ilẹ̀ yìí dó lágbára Ọlọ́run òkè òkè la máa lọ o. àṣẹ kábíyèsí. ìlú wa rójú o. àṣẹ. orílẹ̀-èdè wa ráyè o. àṣẹ. ìpínlẹ̀ wa ráyè náà o. àṣẹ. Olúwa bùkún wa o. àṣẹ. ohun àlùmọ́nì wa lágbára Ọlọ́run Ọlọ́run àtúbọ̀ jẹ́ kó gbé wúkẹ́ sí. torí tó bá gbé wúkẹ́ sí ìjọba rówó ná gbogbo oríṣiríṣi nǹkan dáadáa dẹ̀ lè máa ṣẹlẹ̀ so Ọlọ́run á gbàdúrà gbogbo wa o orílẹ̀-èdè wa gbèrú o ìlú yà á tòrò o á rojú o á ráyè o Ọlọ́run á túbọ̀ wá ṣe yanu o iléeṣẹ́ tá a wà yìí o iléeṣẹ́ yìí ò ní jóná o lágbára Ọlọ́run òkè òkè lẹ́ẹ̀ máa lọ o mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbígbé tẹ́ gbé mi sáyé fún àpọ́nlé tẹ́ fún mi Ọlọ́run á pẹ́ yín náà lé o gbogbo yín á là á yanjú o á dà fún yín o ṣe gan ni o. ẹ ṣeun ẹyẹ yan wa nílé a ní rí jù báyìí lọ ní abala ta wàyí mo jẹ́ kó yín bẹ kábíyèsí ọba tó ti gbà lálejò lórí ètò nígbà díẹ̀ sẹ́ àwọn náà ni ọba ẹnjìníà Moses Olúwafẹ́mi Àgúnsóyè tí wọ́n jẹ́ ẹlẹ́gbòrò ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà ìkẹtàlélọ́gbọ̀n àwọn náà ni bàbá wa ta ti gbà lálejò bàbá inú wádùn tàbá tó rìn lọ́jọ́ mi. lájẹ́ yín kẹ́pẹ́ bàbá a máa rí yín bá. ní báyìí ká tọkọsọ sí abala tó kàn lórí ètò náà ni abala iṣẹ́ ilẹ̀ wa. bẹ́ẹ̀ni ìṣẹ̀dálẹ̀ ìṣẹ̀ṣe. Ẹgbẹ́ mi wẹ́ dúró, ẹgbẹ́ mi wẹ́ bẹ̀rẹ̀, ẹgbẹ́ mi wẹ́ dúró, ẹgbẹ́ mi wẹ́ bẹ̀rẹ̀. Ṣé tí ń bọ̀ dán? Ṣé tí ń bọ̀ dán? Ẹ sá máa tọ̀ mí, ẹ sá máa tọ̀ mí. Gbàǹjarè o, ẹ bá mi wáyàwó tó jọmọ chirikiri. Gbàǹjarè o, ẹ bá mi wáyàwó tó jọmọ chirikiri. Nínú ọmọ lára, nínú ọmọ lílì ìkẹ́bàrún ọmọbìnrin kan roboto. Adébáyọ̀ kò fún mi mú ṣáyà. Nínú ọmọ lára, nínú ọmọ lílì ìkẹ́bàrún ọmọ.
kì í kàbọ̀ sórí ètò lákòdì ọba lètò Ètò ní ní Lákòdì lákòdì ọba. Ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá ní gbogbo ibi tẹ̀ wá káàkiri tó yẹ tẹ̀ tí wo Freedom Television Channel 34 UHF. Nígbà tẹ̀ ti gbọ́ látẹnu ọba àlàyé wa bàbá wa Elégbòro ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Tẹ́ ti gbọ́ oríṣiríṣi tẹ́ ti gbọ́ ìtàn ìṣẹ̀ǹbáyé ìtàn ìṣẹ̀dálẹ̀ ọlọ́kan òjọ̀kan lẹ́nu wọn tá a sì ti rí ẹ̀kọ́ kọ́ tá a mọ̀ wípé kò sí ohun kankan tó ní tán lè fi rú wa lójú tàbí tó lè rú wa lójú nípa ìtàn ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àti rí ẹ̀kọ́ kọ́ ní abala tó lọ tọ̀hún. À ń jẹ́ kó yé yín wípé ètò Lákòdì Ọba ó jẹ́ ètò kan pàtàkì tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èyí náà ni ló jẹ́ àkọjá ìwé ètò yìí tí ó dé sójú móhùnmáwòrán yín ní ìkànnì tá a wà yìí tó yẹ pé ẹ̀yin yẹn wá nílé ẹ̀ sì láǹfààní láti máa wò ní gbogbo ọjọ́ mẹ́jọ bẹ̀rẹ̀ láti déédéé aago 5 sí 6 ìrọ̀lẹ́. Mo fi dá yín lójú wípé ètò Lákòdì Ọba ètò tó jẹ́ wípé tó yẹ pé ẹ gbọ́dọ̀ miss ni tó jẹ́ pé ní orí ètò yìí ẹ láǹfààní láti máa mọ ìtàn ìṣẹ̀ǹbálẹ̀ ìtàn ìṣẹ̀dálẹ̀ ìtàn ìṣẹ̀ǹbáyé ohun tó ní ṣe pẹ̀lú àwọn iṣẹ́ ilẹ̀ wa iṣẹ́ ìbílẹ̀. Bákan náà a tún máa fi gbé àwọn àlejò lọ́lọ́kan òjọ̀kan tó tá máa kéwì tá máa sọ fún wa nípa ti ewì nípa ti ìjálá nípa àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tá máa fi dá a lẹ́kọ̀ọ́ lórí ètò Lákòdì Ọba. Ẹ ṣé ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu ẹnì kejì mi yìí Lákòdì Ọba ètò pàtàkì ni ètò gbáǹkọ́gbì tó jẹ́ wípé gbogbo òdùlẹ̀ gbádùn rẹ̀ torí pé kí ni ibi a ti ṣẹ̀ wá orírun àwa ọmọ Odùduwà gbogbo rẹ̀ lẹ́gbọ́ bí a ṣe bára wa tán nílẹ̀ Odùduwà gbogbo rẹ̀ lẹ́wọ̀n máa gbádùn lórí ètò yìí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní lọ́jọ́ mẹ́jọ ni bí èkejì mi ti sọ fún yín ẹ má bẹ̀rù àníjà yín nítàn mọ́ ní àwọn dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ fi ti ṣàgbéjì omi tó mú ètò tòní tó fi ṣeé ṣe fún wa adúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba mi àdàgbà má pààrọ̀ òye adúpẹ́ ẹ ṣé ẹ̀yin aráalé akíyín o gbogbo àwọn tó bá kábíyèsí wá lọ́tún lọ́sì akíyín a máa lọ lọ́sẹ̀ yìí a tún padà lọ́jọ́ mẹ́jọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ lè pe ní olóyè Goldwatch Adéwálé Olúwakáyọ̀dé sí orí aago 09036500100 lẹ́ẹ̀kan sí 09036500100 tàbí ẹnìkejì mi. Èmi Fọlákẹ́mi Àbẹ̀ ẹ lè pè mí sórí ojú òpó 07038399495 07038399495 kó tó di pé a kúrò ní orí ètò à ń fi àkókò yìí sọ fún wípé ẹyẹ èèyàn wa tẹ́ wà nílé ẹ lè gbóhùn tẹ́ ń tà wá sọ polówó lórí ètò Lákòdì Ọba gbogbo nǹkan tẹ́ bá ní tẹ́ fẹ́ polówó tẹ́ fẹ́ kábà yín gbé lárugẹ àti ṣetán láti tẹ̀yìn sáyẹfẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ ń tà láti káwọn èèyàn mọ̀ tẹ́ gbé lọ́wọ́ ẹ lè pè wá bákan náà sí orí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tá a nà síta fún yín 07038399495 lè pè mí Fọlákẹ́mi Àbẹ̀ sí 07038399495 lẹ́yìn ètò tó bá tún ní ọ̀kan tàbí míì tẹ́ fẹ́ sọ fún wa lẹ́yìn ètò tàbí ẹ fẹ́ ká bá yín gbé ọba láyé ti ìlú yín wá sí orí ètò àǹfààní ṣí sílẹ̀ kẹ́pẹ́ wá lẹ́yìn ètò yìí kó tó di pé a kúrò ọpẹ́ pọ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ olùdarí ètò yìí ọ̀gbẹ́ni Bísí Àlàdé Bello gbogbo amójú ẹ̀rọ pátá tí wọ́n bá wà pò pọ̀ tó fi di òun tẹ̀fí láǹfààní láti máa wò wá nílé ọpẹ́ pọ̀ lọ́wọ́ yín àlejò wa kábíyèsí ọba ẹnjìnà Moses Olúwafẹ́mi Àgúnsóyè ọba Elégbòro ti Ìjẹ̀bú-Jẹ̀ṣà kàdépẹ́ lórí bàbá kàdépẹ́ lórí Ìjẹ̀bú Ègbòrò awúre fàṣẹbàrò àwọn ènìyàn. a máa lọ lọ́sẹ̀ yìí a tún padà lọ́sẹ̀ tó ń bọ̀ ǹjẹ́ títí dijọ́ mẹ́jọ tá a tún máa ríra wa ìpàdé wa wọ̀ bí ọjọ́ rọ̀. Gbàǹjarè o ẹ bá mi wáyàwó tó jọmọ jìnnìkìnnì. Gbàǹjarè o ẹ bá mi wáyàwó tó jọmọ jìnnìkìnnì.